ọmọ Ọ̀jàgbá ọmọ Ọ̀jàgbá aborúbọyè ẹ̀làbọ̀rú assalamu alaikum hallelujah wọ́n fi wí àtẹ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè hallelujah o, èmi ọmọ yín ọmọ ọ̀dọ̀ àgbà mo kí yín o. Ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń tẹ́tí sí mi ò ní di o, láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè o. Mojúbà àkọ́dá ìyá àkọ́dá ayé, ìbà ṣẹ̀dá ìyá ṣẹ̀dá ọ̀run, ìbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́, ìbà lọ́wọ́ ẹ̀yin àgbààgbà ló tún fẹ́ o. Ẹ jẹ́ kójú mi sìn torí àdáṣe ní ọmọ ìbọ̀ gbọ́dọ̀ ọmọ ènìyàn, mo tún dé lónìí o. Iṣẹ́ wo mo tún bá yín mú wá lónìí? Bẹ́ẹ̀ sì mọ̀ pé àná mo sọ̀rọ̀ nípa ẹ̀yọ́nú oníráìsì. Lónìí mo bá yín mú iṣẹ́ kan tí a ń pè ní ẹ̀yọ́nú onítìkùtì tó dájú dáadáa tọ́lọ́run fi àlùbáríkà sí. Ni mo fẹ́ yọ̀ǹda fún yín lónìí o, ẹ máa bá mi ká lọ o. Bí a ṣe sọ̀rọ̀ lánàá, tẹ́ bá rántí mo sọ ìtumọ̀ ẹ̀yọ́nú fún yín. Kò nídìí a tún padà sẹ́yìn, mo sọ ṣẹ́ tó ẹ̀yọ́nú ṣe. Ṣùgbọ́n àwọn ẹ̀yọ́nú tẹ́ kan wò yìí, oògùn ó yàtọ̀ síra wọn. Oògùn ó yàtọ̀ síra wọn. Ẹ̀yọ́nú tó wà láyé yìí, àyàn lè ká tán, ẹ̀yọ́nú pọ̀ gidi gan. Bá a ṣe sọ pé ní Yorùbá sọ pé èyí wọ́n mọ̀ yìí, èyí abúlé sí máa ń sọ Yorùbá yìí ná, ẹni mọ̀ èyí ò mọ̀ yìí. Ibi tọ́lọ́ ní kí n mọ̀ ẹ̀yọ́nú dé tí tẹ́lómi bá tún sọ tiẹ̀ gan lé ní àyàn ò tún gbọ́yìn rí o. Àwọn oògùn tẹ́ ń wò yìí ó peléke léra wọn ni. Ṣùgbọ́n gbogbo ìtẹ́yẹ fúwájú ní tìkùtì ni wípé ó jẹ́ ẹ̀yọ́nú kan tó jẹ́ pé ó náà ní agbára púpọ̀ tọ́lọ́run fi àlùbáríkà sí. Ara àwọn ẹ̀yọ́nú tó na ìyàrántí ni bí ṣe tànáyẹ náà dá gan o. Ẹ̀yọ́nú rẹ́sì yẹn náà dá gan. Ṣùgbọ́n ní tìkùtì yìí náà àwọn jọ dá náà ni. Ó yá ẹ má jẹ́ apẹ́ lórí ẹ̀, báwo la ó ṣe ṣe, ẹ máa bá mi ká lọ o. Ẹlẹ́mi lọ jẹ́ ewé onítìkùtì. Gbogbo alamọ̀tán pẹ̀lú ewé onítìkùtì tá a mọ̀ sí ewé tòmátì. Ṣùgbọ́n èyí tó bá ṣẹlẹ̀ wù tó wù níbì kan tó jẹ́ pé ibi tẹ́ ti rí yìí, ẹ wò pé kò lè possible kéèyàn gbin kínní síbi. Tó jẹ́ pé bí agbára òjò ló kà wọ́ wábì kan tó kà wù níbẹ̀ tágbára òjò ti wá, náà ń pè ní onítìkùtì, náà ń pè ní ewé onítìkùtì. Ẹ wá mú ewé onítìkùtì ẹja abẹ́ bá ṣe fẹ́ kó pọ̀ sí níwọ̀nba náà ni. Ẹ lọ bá mi lọ ra oyin, ojúlówó oyin. Ẹ bá mi wá iyọ̀. Ẹ bá mi wá iyọ̀. Ẹ bá mi ra òwú gidi. Bá sì gbà pé méjì náà lòwú. Òwú akẹsẹ́ ọ̀tọ̀, òwú gidi ọ̀tọ̀. Òwú gidi làwa ń pè lọ́dọ̀ wa ń bí. Òwú akẹsẹ́ ọ̀tọ̀, òwú gidi ọ̀tọ̀. Méjèèjì náà là ń pè ní òwú tútù. Òwú akẹsẹ́ ọ̀tọ̀, òwú gidi ọ̀tọ̀. Ṣé bá mi ra òwú gidi yìí? Ẹ bá mi gún gbogbo àwọn nǹkan wọ̀nyí àtòwú tẹ̀ra ẹgún gbọ́ papọ̀ mọ́ ọṣẹ àgànyìn. Ẹgún mọ́ dáadáa, ẹ wá bá mi kó sí inú ike kan. Ẹ bá mi mú owó ẹyọ kan tí ò lújú. Ẹ bá mi fi sí láàrin, ẹ bá mi fi sáàrin ọṣẹ yìí. Ẹ jáde fọjọ́ mẹ́ta. Lẹ́yìn ọjọ́ kẹta, a ó mọ wẹ̀ láràárọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Tá bá fẹ́ wẹ̀ ọmọ ní wípé onítìkùtì o lẹ́ẹ̀mẹ́ta. Ó yá lọ́mọ ti ìfẹ́ mi sínú ọmọ aráyé o. Kọ́ máa fọwọ́ wọn kan fi máa tún tèmi ṣe. Nítorí àtẹ̀wé àtàgbà ní yọ̀ ọmọ yọ̀. Òwú kan kì í láàkínú bí olóko. Bọ́mọdé bá ròyìn afàkàrà síbì kan. So ẹ wúre sí dáadáa ọ̀tán ẹ ṣàdúrà bẹ́ẹ̀ ṣe fẹ́. Tẹ́ bá ti wúre yìí tán, ẹ jẹ́ ká mú, ẹ jẹ́ ká ṣe kíni, ẹ jẹ́ á máa wẹ̀. Ẹ̀yin tó dá tẹ́ bá fẹ́ wẹ̀ ẹsẹ̀ yìí, ẹ wẹ̀ láàárọ̀ kùtùkùtù àì. Àárọ̀ kùtùkùtù àì tẹ́ bá wẹ̀ láàárọ̀ kùtùkùtù àì. Yóò ṣiṣẹ́ dáadáa. Kódà gbọ́sẹ̀ tó bá tún jọ máa rọ̀, tẹ́yìn bá ti ń tètè jí wẹ̀ láàárọ̀, ìmọ̀ ń píkì dáadáa. Ọlọ́run ọbẹ̀ Elédùmarè ò ní pa àlẹ́yìn wa o. Mo sáré ṣe àwọn fídíò yìí ní alẹ́ torí ó dà pé iṣẹ́ tí ń fi lẹ́yìn tí gáàpù ti ń pọ̀ jù. Ọ̀pọ̀lọpọ̀ yàǹgá ló ti mẹ́sìgì mi ọmọ ọ̀dàgbà kí ló dé ẹ̀ mọ́ bá fi ṣẹlẹ̀ lóòrèkóòrè
ẹ jẹ́ kí n ṣe fídíò méjì papọ̀ gan pé kí n sá post kan lónìí kí n tún post kan jọ́ kejì Ọlọ́run ní fi wá sílẹ̀ ò mú ń lọ o láì sọ ti láìkì share rẹ̀ síyàn Fẹ́mi Moriàn lábẹ́ kọ̀mẹ́ǹtì ó dìgbà.